Ẹ káalẹ́ o. Ìtàn tí a ó kà lónìí dá lórí ìdí tí ọmọ ẹkùn fi di ológbò. Ìtàn Yorùbá ní ẹ̀rù ló sọ ọmọ ẹkùn di ológbò tàbí ológìnní tó fi di ẹran àmúsìn ọdẹ pekupeku. Ní ìgbà àtijọ́, ẹranko tí wọ́n pè ní ẹkùn jẹ́ alágbára ẹranko. Bẹ́ẹ̀ ni kìnìún sì jẹ́ alágbára ẹranko pẹ̀lú. Bí kìnìún ti lágbára tó nínú igbó, bí ó bá bú ramúramù, ohun gbogbo nínú igbó á pa kẹ́kẹ́ títí dé orí ẹranko yòókù. Tí ẹkùn nìkan ló yàtọ̀ nítorí Ọlọ́run fún un ní ẹ̀bùn ìgboyà. Ìdí nìyí tí a fi ń pè é ní bàbá ẹranko, tí à ń pe kìnìún ní ọlọ́lá ijù. Ní ọjọ́ kan, ẹkùn gbéra lọ sí inú igbó láti lọ wá oúnjẹ fún àwọn ọmọ rẹ̀. Àwọn ọmọ ẹ̀ kéré, wọn kò lè yára bí ìyá wọn. Ó fún wọn ní ìmọ̀ràn pé kí wọ́n kó ara pọ̀ sí ibi òkìtì ọ̀gán tí òun ti lè tètè rí wọn, ṣùgbọ́n wọn kò gbọ́dọ̀ bẹ̀rù fún ohunkóhun tàbí ẹranko tí ó bá wá sí ìtòsí wọn. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀, kìnìún àti ẹkùn ọ̀gá ni oníkálùkù láyé ara wọn. Wọn kì í jà. Ibi tí kìnìún bá wà, ẹkùn kò ní dé ibẹ̀. Ibi tí ẹkùn bá wà, kìnìún ò ní dé ibẹ̀. Nítorí èyí ni Yorùbá fi ń pa á lówe pé kàkà kí kìnìún ṣe akápò ẹkùn, oníkálukú yóò máa bá ọdẹ rẹ̀ lọ. Láì fa ọ̀rọ̀ gùn, àwọn ọmọ ẹkùn gbọ́ igbe kìnìún, wọ́n rí i tí ó ré kọjá. Àwọn ọmọ ẹkùn tí ẹ̀rù bà ni kò gba bí ìyá wọn ti ṣe ìkìlọ̀. Ìjayà bá wọn, wọ́n sá. Nígbà tí ẹkùn dé ibùdó rẹ̀ láti fún àwọn ọmọ rẹ̀ ní ẹran jẹ, àwọn ọmọ rẹ̀ kò pé, ṣùgbọ́n àwọn ọmọ tí ìjayà bá padà wá bá ìyá wọn. Ìgbà yìí ni ìyá wọn rán wọn létí ìkìlọ̀ tí ó ṣe pé wọn kò gbọdọ̀ jáyà, nítorí wọn kò gba ìkìlọ̀ òun kọ̀ wọ́n lọ́mọ. Nígbà tí ìyá wọn kọ̀ wọ́n lọ́mọ, wọn kò lè ṣe ọdẹ inú igbó mọ́. Wọ́n di ẹranko tó ń rágó, tí wọ́n ń sìn nínú ilé, tó ń pa eku kiri. Ìdí èyí ni Yorùbá fi ń pa á ní òwe pé ìjayà ló bá ọmọ ẹkùn tó di ológbò tí ó ń ṣe ọdẹ eku inú ilé. Ẹ ka ìtàn yìí ní èdè Gẹ̀ẹ́sì ní ojú ewé Yorùbá lórí ayélujára tí a kọ ní ọdún 2016, oṣù kẹta, ọjọ́ 29. Read the English translation of this story as published on www.theyorubablog.com on March 29, 2016. Ó dàárọ̀. Good night.